màmá ẹ̀ ti kú bọ̀ èmi ni mo pè ní màmá. irú èèyàn gan ni wọ́n jẹ́. Irú èèyàn tí Bobo B jẹ́ ṣe rí gbà táǹtí mi kú gan. In fact ẹrù tí Bobo B gbé mi mọ̀ kó lè gbé mi ti expect. Aisha tó pè mí ẹlòmọ́ ìní láti mi ti wá sùkúl lò mo ti sanwó sùkúl ọkàn mi á balẹ̀ inú mi á dùn. Nígbà tí mo gbọ́ nípa sickness wọn mo rò pé àdúrà náà la fi ràn wọ́n lọ́wọ́ pé kí Ọlọ́run ṣe Ọlọ́run gbé wọn dìde. So kí ni irú àwọ̀lẹ̀ ìwé ọ̀nà jẹ́ sí níbi ilé kéèké? Bobo B dá o Bobo B dá gidi gan ni. Even though bí mo ṣe jẹ́ àbúrò màmá Aisha tó tí mo bá ń bínú gbà mí Bobo B á calm me down wá sọ fún mi pé àyè Adóyin nǹkan báyìí wá ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. So mi dẹ̀ ní lè bínú mọ́. Bobo B jẹ́ Abiamo. Ní conclusion kí ni àdúrà ẹ̀sìn? Àdúrà mi ni pé Ọlọ́run bá mi fi ọ̀rọ̀ kẹ́ Bobo B, Ọlọ́run bá mi tẹ́ sí afẹ́fẹ́ rere torí Bobo B ó jẹ́ èèyàn tó jẹ́ wípé a lè gbàgbé àwa tá a jẹ́ bí ìyá fọ́mọ ẹ̀ a lè gbàgbé gbogbo ipa tó ń kó lórí ọmọ a lè gbàgbé ó jẹ́ Abiamo tó ń tọ́jú ọmọ. Ìkànnì Jígí Alára 24 bàbá